A kò dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáńláyé. Kí n tó máa lọ, ẹ dákun gbogbo ojú tó bá ń wo fídíò yìí, ẹ bá mi pe Alhaji Oriyomi Hamzat sí tòsí. Ọ̀rọ̀ tòní àwọn ni wọ́n ní, ẹ bá mi pè wọ́n sí tòsí. Ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gangan, mo kọ́kọ́ kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn odi. Mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. Ìgbésẹ̀ wọ̀ ní bí aráyé nú níbikíbi tá a bá wà, tá a ti ń ṣe káràkátà, tá a ti ń wá àti jẹ àti mu wa. Gbogbo ọmọ Ọ̀yọ́ state lápapọ̀, mo kí yín o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Lágbára Ọlọ́run, ìlú ẹnìkọ̀ọ̀kan wa nínú Ọ̀yọ́ kò ní bàjẹ́. Tí ìlú ẹnìkọ̀ọ̀kan wa lọ́yọ́ ò bá wá bàjẹ́, inú ilé oníkálukú wa Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́. Ọ̀nà àti jẹ àti mu gbogbo wa kò ní dí lágbára Ọlọ́run. Èmi náà ni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, bó ṣe jẹ́ pé ó ti tó ọjọ́ mẹ́ta kan tẹ́ ẹ ti ṣe alábàápàdé mi. Ẹ mọ̀ pé tọ́rọ̀ ò bá nítumọ̀, Àdìgún ọmọ ọlọ́yọ̀ ọmọ láàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ Àtìbà, mi ò ní jáde síta. Mo kò lẹ́ ẹni tí ó mọ̀ dá sọ̀rọ̀ tí ò kan ọ̀rọ̀ lọ́rọ̀ ká ṣáà lè rí nǹkan jẹ. No, àwa ti kọjá báyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo mú wá lónìí, ọ̀rọ̀ yẹn ti di tọ́rọ̀ fọ́nkálé. Ó ti di tọ́rọ̀ fọ́nkálé tí tọmọdé àti àgbà nínú ìlú Ọ̀yọ́ tí wọ́n ń kọ hà pé ṣé lóòótọ́ ni, ṣó lè rí bẹ́ẹ̀, àbí àwọn onírúmọ̀, àwọn oníròyìn òfegè, ṣáwọn ni wọ́n ń sọ nǹkan tí ojú wọn ò tó. Ìgbà táwọn tó mọ̀ mí bí ẹni mọ̀wó tí wọ́n wá pè mí pé bàbá Àdìgún Ọ̀yọ́, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí àti ìgbọ́kẹ́ sọ kankan nípa ẹ̀. Mo ní kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí gbogbo ìlú ń pariwo sí. Wọ́n nílò, àwọn máa ń gbọ́ pé Alhaji Oriyomi Hamzat wọ́n fẹ́ dupò gọ́vnà ní Ọ̀yọ́ state. Wọ́n ní mi ò tí gbọ́ o. Alhaji Oriyomi Hamzat ò tí sọ, and then mi ò tí wú gbọ́ àfi bí mo ṣe ń gbọ́ lẹ́nu àwọn èèyàn káàkiri yìí. Ọ̀rọ̀ tí mi ò bá dẹ̀ ti gbọ́ lẹ́nu ẹni tó ní ọ̀rọ̀, èmi ò ní kàkún. Èmi kò lẹ́ni tí a máa tẹ̀lé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri, àwọn òun ṣerú ẹ̀. Ìgbà tí mo tó wá mọ ọ̀rọ̀ yẹn lọ́rọ̀, òun nígbà tí Alhaji Oriyomi Hamzat ti ṣe program kan, ẹnìkan wá pè wọ́n wọlé. Ó ní òun fẹ́ gbà wọ́n nímọ̀ràn wípé tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ táwọn aráàlú ń sọ nípa àṣe gómìnà Ọ̀yọ́, wípé Alhaji Oriyomi Hamzat ò bá jáwọ́, kí wọ́n dúró lórí ọwọ́ wọn, kí wọ́n maintain champion wọn. Ọ̀rọ̀ tí wá lọ lóríṣiríṣi wípé ẹni tó pe Alhaji tó bá Alhaji sọ̀rọ̀ yìí, wọ́n sọ pé olóṣèlú ni. Lóòótọ́ èmi ò mọ ẹni yẹn, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi olóṣèlú kọ́ lẹni tó pe Alhaji Oriyomi Hamzat. Bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ yẹn bọ́ sí àpò bínú Alhaji, ó tọ̀rọ̀ bí ìsọkúsọ, ó tọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Ẹni tí Ọlọ́run bá ń fẹ́, òun lọmọ èèyàn ń fẹ́. Ẹni tó Ọlọ́run bá padà lẹ́yìn ẹ̀, billahi azim, kò sírú ọṣẹ, kò sí àfà tó fẹ́ ṣe oògùn, tó fẹ́ ṣe tírà fúnrú ẹni bẹ́ẹ̀. Èèyàn kankan ò ní fẹ́ mọ́ tọ́lọ́run bá ti padà lẹ́yìn èèyàn. Tọ́lọ́run bá wá ń ṣe tèèyàn lọ́wọ́, kí èèyàn má yọ̀ láyọ̀ jù, kó má fi ayọ̀pọ̀rá kó má fi fọ́. Níbi tọ́lọ́run ti rọra ń gbàdúrà ó wà nulé kan, ẹnìkan wá bẹ́ wá gbẹ́ mọ̀ràn pé ilé tó ń gbé yìí, ilé yìí ò dá o. Ó bá gbìyànjú kó kúrò. Tó bá gọ̀, ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ ní tó dájú ni pé wàá tẹ̀lé. Pé àwọn máa nílé tí mò ń gbé yìí ò dáa. Whereas ẹni tó bá sọ̀rọ̀ yìí kò ní 1 naira tó fẹ́ fún ẹ láti fi lọ kó kúrò nílé, tàbí wọ́n sí ẹ̀ kọ́kọ́ dọ́gbọ́n náà pé okay, mo ti kó kúrò nílé tó sọ pé kò dáa yìí, mo ti kó kúrò ńbẹ̀. Kó dọ́gbọ́n, kó wá wò bóyá ó máa yọ 1 naira àbí sísì fún ẹ pé kó lọ fi gbalé àbí kó lọ fi kọ́lé mi. Tó bá lo sense, kó lo gbogbo, kó lo làákàyè tọ́lọ́run fún ẹ pé bí tí mo ti ń jẹjẹ, tí mo ti ń gbádùn oúnjẹ àárọ̀, mo ń jẹ oúnjẹ ọ̀sán, mo ń rí jẹ, mo dẹ̀ ń gbọ́ bùkátà kéékèèké tó bá yọjú. So tẹ́yìn bá wá maintain champion, ẹ má jẹ́ àparọ́ tara wa, ó ṣeé ṣe kí yẹn padà ti ká àbámọ̀ bọnu. Arákùnrin yìí gbà Alhaji Oriyomi Hamzat nímọ̀ràn, ó bọ́ sápò bínú Oriyomi Hamzat. Gbogbo ọmọ Yorùbá ọlọ́pọlọ ni mo pè sọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ẹni tó ní làákàyè òní mo pè. Ẹni tó níròrí, tó ní sight ọjọ́ ọ̀la,
ẹni tó nírònú pa ọjọ́ ọ̀la pé òkè òní la rí lóòótọ́ but kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tá a mọ̀. Àwọn ni mo pè sọ̀rọ̀ yìí. Tẹ́ bá bú mi fine, tẹ́ bá tún dá mi sí náà ó tẹ́ mi lọ́rùn, ṣùgbọ́n ẹ bá mi fi làákàyè, ẹ bá mi fi gbé ọ̀rọ̀ yìí. Gbogbo ọmọ Ọ̀yọ́ lápapọ̀, ẹ gbọ́ ṣé lóòótọ́ ló yẹ kí Alhaji Oríyọmí Hamzat kí wọ́n jáde dupò gọ́vnà Ọ̀yọ́ state? Ṣé lóòótọ́ ló yẹ kí Alhaji Oríyọmí Hamzat kí wọ́n wá ṣe gómìnà lọ́yọ̀ọ́? Ṣé wọ́n lè ṣe? Ṣó pọ́n wọn lé? Ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ yìí. Ṣó pọ́n Alhaji Oríyọmí Hamzat lé kí wọ́n jáde gómìnà? Lóòótọ́ ajá Ọ̀yọ́, ẹran Ọ̀yọ́, adìyẹ Ọ̀yọ́, kódà aṣọ ọ̀nùlẹ̀ Ọ̀yọ́ ó fẹ́ràn Oríyọmí Hamzat. Kò sẹ́ni tí ò gbà t'Oríyọmí o, tá bá fẹ́ parọ́ tanra wa lókù. Kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat, tá bá fẹ́ tanra wa lóyàkù. Ṣùgbọ́n in tó délẹ̀ ya wuyewuye tó délẹ̀ yìí tó bá jẹ́ pé àwọn kan ló lọ bá Alhaji Oríyọmí Hamzat pé a fẹ́ kó wá dupò gómìnà o, kódà tó bá jẹ́ pé gómìnà tó wà ń bẹ̀ ló pe Oríyọmí Hamzat sí kọ̀rọ̀ pé ìwọ ni mo fẹ́ fà lọ́wọ́ sókè fún gómìnà 2027, so yẹ ká Alhaji Oríyọmí Hamzat gbà á. A mọ̀ pé wọ́n fẹ́ràn wọn. Ẹ jẹ́ àjọ wò ó, ẹ jẹ́ àjọ wòye sí, so yẹ kí wọ́n gbà á. Ṣébi tí Alhaji wà ṣé kò tí ì dá? Ṣébi tí Alhaji wà ipò tí wọ́n wà lọ́yọ̀ state lónìí? Gbogbo ẹnu ni mo fi ń sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, gbogbo ẹnu ni mo fi ń sọ, mi ò dọ́wọ́ bẹnu sọ̀rọ̀. Ọba tó tóbi jù lọ́yọ̀ kò gbà yìí tí Oríyọmí Hamzat ń gbà. Ọba tá a mọ̀ pé nílùú Ọ̀yọ́ o, Ọ̀yọ́ state bó ṣe tóbi tó, ọba tó tóbi jù kò ní àpọ́nlé tó Oríyọmí Hamzat. Ká wá tó sọ gómìnà lú Ọ̀yọ́, àwọn gómìnà tó ti jẹ àti tó tún wà ń bẹ̀, kò sẹ́ni tó ní àpọ́nlé tó Alhaji Oríyọmí Hamzat. Okay, ọmọ Yorùbá dẹ̀ ló ní máa jó lọmọ ń wẹ̀yìn ó tọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ. Ọ̀rọ̀ dẹ̀ ní tóbi káfọ̀bẹ bù ú, torí tá bá parọ́ á kú, tá bá parọ́ náà ọ̀run náà là ń lọ. Ṣùgbọ́n dá ká sòótọ́. Kò yẹ kí n fi opinion mi hàn lórí ọ̀rọ̀ yìí, but bọ́rọ̀ bá ṣe gbà òun la ṣe sọ. Àmọ̀ràn kékeré ni mo ní fún Alhaji Oríyọmí Hamzat, kí wọ́n gbàgbé o. K'Alhaji Oríyọmí Hamzat má gbàgbé, kí wọ́n lọ sí ìwé ìtàn. K'Alhaji Oríyọmí Hamzat lọ sí ìwé ìtàn, kí wọ́n padà sẹ́yìn, kí wọ́n lọ wo àwọn tó ti nífẹ̀ẹ́ ìlú síwájú tiwọn, kí wọ́n lọ wo àwọn tó ti nífẹ̀ẹ́ ọmọ èèyàn, àwọn tí wọ́n fẹ́ kọ́ ọmọ èèyàn jẹ, àwọn tí ò kọrin bámúbámú ni mi ò mọ̀ pé bí ń pọ́ mẹ́ni kọ̀ọ̀kan. Kí wọ́n lọ wo àwọn tó ti dá orin yẹn lánàá, àwọn tó jẹ́ pé tí wọn ò bá jẹun, táràlú ò bá jẹun ò ní jẹun. Kí wọ́n lọ wo nǹkan tó gbẹ̀yìn wọn. Àwọn tó jẹ́ pé wọn ò ní rí ẹ̀gbin kékeré báyìí kó ta mọ́mọ èèyàn, wọn ò fẹ́ bá a gbọ́n. Ipò ẹ̀lẹ́yìn náà wà lónìí. Ẹ̀ ń kọ̀yà fún mẹ̀kúnnù. Èyí tó bá fẹ́ fọwọ́ alágbá lójú, ẹ̀ ń kọ̀yà fún wọn, ẹ̀ ń ṣe ti wọn. Lóòótọ́ gbogbo ayé ló mọ̀. Ṣùgbọ́n ẹ lọ sí ìwé ìtàn, ẹ lọ kàwé ìtàn. Ẹni tó bá gbèlú sórí kí ló máa ń gbẹ̀yìn wọn? Ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú, mo nífẹ̀ẹ́ ìlú mi kò gbọ́dọ̀ bàjẹ́. Ipò tẹ́sí wá sí ń bẹ́tà. Ṣé ti gbàgbé MKO ni? Ṣé gbàgbé ìtàn Abíọ́lá? Táwa bá ti ẹ̀kéré ń gbà yẹn, I'm very sure pé ẹ̀yin ti gbọ́njú. Ẹ̀yin ti kúrò lọ máa gbé kọ́rùn lọ sóko. Táwa bá kéré, bóyá wa àṣẹ ń fẹ́ máa rìn àbí àṣẹ ń rá. Ṣùgbọ́n nígbà tá gbọ́njú, wọ́n sọ̀tàn MKO Abíọ́lá fún wa. Gbajúgbajà olókoòwò nílẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tó máa ráyé fẹ́ kó bá, wọ́n sọ fún MKO pé máa jó lọ mò ń wẹ̀yìn ẹ. Wọ́n gbé MKO Abíọ́lá nímọ̀ràn pé ìwọ tó báyìí nínú ìlú, kí ló dé tó lè jẹ gómìnà?
kí ló dé tó lè jẹ gọ́ọ̀mẹ̀ tó lè jẹ president gómìnà tó kàn tiẹ̀ kí ló dé tó lè jẹ president MKO Abiola gbà sí wọn lẹ́nu àwọn asọ̀rọ̀ àná di bá mi kójúmọ́ tó mọ́ àwọn tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n rí ọ̀tọ̀ ni tí wọ́n sọ àwọn tí wọ́n sọ̀rọ̀ Táyé tí wọ́n sọ̀rọ̀ Kẹ́hìndé wọ́n sọ̀rọ̀ MKO Abiola wọ́n tún sọ̀rọ̀ àwọn tó fẹ́ bàtà Abiola wọ́n tún sọ̀rọ̀ àwọn tó bàtà Abiola jẹ́ wọ́n ń gbọ́ tẹnu eku wọ́n sọ fẹ́yẹ Abiola náà MKO náà sọ pàkọlù kéni òun náà ń dání pé àwa wà ń bẹ̀ ṣèbí nígbẹ̀yìngbẹ̀yìn láṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ń pa kú Abiola bó ṣe jẹ́ pé àwọn tó mú òótọ́ lọ́gbìn nígbà yẹn wọ́n sọ wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ò lè sọ nígbẹ̀yìngbẹ̀yìn láṣẹ̀ṣẹ̀ ń gbọ́rú ikú tó pa Abiola láṣẹ̀ṣẹ̀ ń mọ àwọn ọ̀dàlẹ̀ òun ló tún ti wá délẹ̀ yìí lóòótọ́ tá a bá sọ tálàjì Oríyọmí Hamzat ò bá gbọ́ àwọ́ dìbò fún wọn èmi number 1 kódà máa tún campaign fún wọn torí inú olólùfẹ́ Alhaji Oríyọmí ni mo wà tó di kọ́ tí mo bá ń kú lọ torí Oríyọmí Hamzat ni màá ṣe tó Alhaji Oríyọmí òun ni màá ṣe kí n bá kú lọ tá a bá gbà wọ́n nímọ̀ràn wípé Alhaji ẹ jókòó ẹ má ṣe gómìnà o ẹ jókòó ẹ má dupò gọ́vnà Ọ̀yọ́ state o ẹ má dá sọ́rọ̀ òṣèlú ẹ má garùn Ọ̀yọ́ ń pè ọ́ Alhaji ẹ jẹ́ ìṣèbó if care not taken àwọn tí wọ́n ń pè yìí Ọlọ́run má jẹ́ kí wọ́n pè yín pa ǹjẹ́ mọ̀ pé ẹ̀yìn tẹ́ ẹ wà ló ń jẹ́ kẹ́ máa rí wájú èrò ẹ̀yìn tẹ́ ẹ wà òun ló ń jẹ́ kẹ́ rí wájú o tẹ́ ẹ bá tò sẹ́yìn ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ ní rí mélòó ni Ṣèyí Mákindé ń rí ara wájú òkìrí tó ń ṣẹlẹ̀ wájú èrò ẹ̀yìn òun ní máa rí nǹkan ẹ má jẹ́ ń parọ́ tàn yín tá bá dá àwọn apá ibìkan wọ́n á ní Ṣèyí Mákindé ò ṣe dáa tá bá dá àwọn ibìkan wọ́n á sọ pé ó ṣe dáa mélòó lójú yín fẹ́ tó ẹsẹ̀ ẹ̀ sọ fún mi iye gómìnà tó jẹ àbí pírẹsidẹ̀ntì tó jẹ tí wọ́n kọ nírè kìí tí ó bá ń ṣègbà tí wọ́n bá kú àbí tí wọ́n bá kúrò ń bẹ̀ ṣùgbọ́n àbọ̀rọ̀ fọmọlúàbí ó tó àbọ̀rọ̀ tó fọmọlúàbí Ọlọ́run ti pọ́n yín lé níbo ni wọn ò ti fẹ́ràn yín ní gbogbo ayé ẹ jẹ́ àwò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ kọjá ẹ fẹ́ ṣàánú àwọn èèyàn ni àwọn èèyàn tẹra wọn pa lórí oúnjẹ ẹ wo nǹkan tójú yín rí ẹ má gbàgbé ẹ bímọ ẹ nẹ́bí ẹ nára o gbogbo àwọn tó ti kú fún Nàìjíríà tó ti kú nítorí ọ̀rọ̀ Nàìjíríà gbogbo àwọn tó ti kú nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá kí ni Nàìjíríà fi ń san fún wọn kí lọmọ Yorùbá kí ni wọ́n fi ń san fún wọn ẹ jẹ́ àjọ gbé sí làákàyè Ọlọ́run fi yín ta kókó òbí kan ó dẹ̀ ń fún yín ṣe mọ̀ pé ẹ ti fẹ́ kọjá báńdìrì yín ni ẹ ti fẹ́ kọjá bí tọ́lọ́ ń tò yín sí ẹ ti fẹ́ garùn wórí olórí èyí tí òun ṣe ti yẹn ti fẹ́ garùn wó ẹ ti nókọ ẹ̀ ń wá oríkì káàkiri Alhaji ẹ ti ní orúkọ oríkì ló wá kù tẹ́ ń wá tẹ́ ẹ̀ bá rántí gbogbo ìtàn MKO Abiola ẹ má gbàgbé ẹ máa padà sẹ́yìn ẹ máa padà gbogbo àwọn olóṣèlú àwọn bóyá olóṣèlú kan ló pè yín tí wọ́n ní Oríyọmí o òun bọ̀ ní 2027 ẹ má jẹ́ ń parọ́ fún yín àwọn ni wọ́n padà kọrin pé ẹ̀ mọ́ ṣe kì í wọ́n padà wá sọ fún yín wípé ẹ̀ mọ́ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat nǹkan ò ní ṣe yín o ẹ̀ ní dààmú ẹnìkan ń jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jàmáà tálàjì Oríyọmí Hamzat bá ń sọ táyé ò bá tẹ́wọ́ gbà ń kọ́ tá bá ní àwọn fẹ́ jà fọ́mọ èèyàn
tí wọ́n ń gbèrò dáadáa tẹ́yin tẹ́ jẹ́ followers wọn ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wọn tẹ́ bá ń kọ tí ikú tẹ́ náà gbọ́ kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ Alhaji yìí ẹ̀yin náà ni ẹ pè wọ́n ṣàkíyèsí ẹ bá wọn sọ níbi tí wọ́n ti gbọ́ ipò tó wà lẹ́ni wọ́n tí gómìnà bá ṣe tí ó dá Alhaji Oríyọmí lè sọ̀rọ̀ sí ipò nípò tí wọ́n dìmú lónìí ipò ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn tí wọ́n dìmú lónìí tí pírẹsidẹ́ǹtì Nàìjíríà tó bá ṣàṣemáṣe Alhaji ẹ lè sọ̀rọ̀ gbá lórí ẹ̀yin tẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ gbáyàn lórí tẹ́ tí ń fa tẹ́ tí ń mú èpò kúrò nínú àlùkámà ẹ̀yin náà fẹ́ dára wọn àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn olóṣèlú wo lẹ́kọ̀ọ́ rere kì láyé olóṣèlú wo ẹjọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi a ní sọ pé kọ́mọdé ó má dẹ́tẹ̀ tó bá ti lè dágbénú gbó ọmọdé tó bá náà fẹ́ dẹ́tẹ̀ ẹ jẹ́ kó dá tẹ́ bá ti lè dánú gbógbé ṣùgbọ́n àwọn gbàdúrà kó bàjẹ́ fún yín a gbàdúrà kẹ́ ẹ sì ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní kété ẹ wọlé o ní kété tẹ́ ẹ bá ti dupò gómìnà lẹ́ti bẹ̀rẹ̀ sí ní ṣìṣe ní kété tẹ́ ẹ bá ti dupò gómìnà lẹ́ti bẹ̀rẹ̀ sí ní kọsẹ̀ lọ́dọ̀ àwọn aráàlú ṣe bẹ́ẹ̀ máa campaign ẹ máa lọ káàkiri pé èmi rèé o èmi gómìnà yín rèé o níbi tẹ́ bá ti lọ campaign yẹn ṣé gbogbo èèyàn tó jáde campaign fún yín tí wọ́n polongo òbò fún yín ṣé gbogbo wọn lẹ́tẹ̀ lọ́rùn níbi tọ́rọ̀ olóṣèlú ti bẹ̀rẹ̀ nìyẹn ṣé gbogbo wọn lẹ́tẹ̀ lọ́rùn gbogbo àwọn tí wọ́n bá campaign fún yín láti ẹ̀ campaign fún Alhaji ẹ̀yin lè ṣe ẹ lè tẹ́ wọn lọ́rùn ṣé wọn pé àtọwọ́dọ́wọ́ lọ́rọ̀ òṣèlú àtọwọ́dọ́wọ́ lágbájá nílò owó ẹnìkan lẹ́ẹ̀fún ẹnìkan ní òṣojú yín ṣé n tó béèrè fún lọ tẹ́ fún wọn kí wọ́n faraàlú ṣé ni wọ́n faraàlú ṣé n tẹ́ fún wọn kí wọ́n fáwọn aráàlú ṣé òun ni wọ́n fún wọn àti bẹ̀rẹ̀ àbùkù tí ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tẹ́ wà lẹ́yìn tẹ́yìn náà tẹ́ jẹ́rú ẹ̀yìn ló jẹ́ kẹ́ ríwájú ẹni tẹ́ bá fẹ́ ṣoore fún lónìí tílẹ̀ mọ́ yìí ẹ ní sọ fún ẹnìkankan pé gbà lọ bá mi fún lágbájá ẹ wá ẹnìyẹn kan ni tá a dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe amáyé olòṣì tẹ́ ẹ ti sọdọ̀ lówó amáyé tálákà amáyé ẹni tó ti sọ̀rọ̀ tínú póhùn ò lè jẹ́ nǹkankan tó dẹ̀ ń padà wá dúpẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín ẹ jáwọ́ o àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dẹnu yín kó dodidi tó bá jẹ́ lóòótọ́ lẹ bímọ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ níyàwó ìyàwó Oríyọmí Hamzat ẹ̀yin ọmọ Oríyọmí Hamzat ẹ̀yin tó Oríyọmí Hamzat ń fún lóúnjẹ tẹ́ ń jẹun lọ́dọ̀ Oríyọmí Hamzat ẹ pé Alhaji ṣàkíyèsí kí wọ́n má dupò òṣèlú ẹ̀yin náà ti fẹ́ dọ̀jẹ̀lú ṣẹ́yìn náà fẹ́ máa jalè ni ẹ̀yin náà fẹ́ darapọ̀ máwọn olè ẹ fẹ́ darapọ̀ mọ́lẹ̀ ọjọ́ àwọn aráàlú dúdú ojú wa dúdú gan à ń sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé ṣùgbọ́n tí ìyà bá ti jẹyàn lájẹjù téèyàn ti jẹyà tó bá rí oúnjẹ àjẹkù yóò sọ pé oúnjẹ tó ń jẹ ló dáa jù nípa Ṣèyí Mákindé ló dáa jù lọ́yọ̀ state o Ṣèyí Mákindé ló ṣe kiri kan bàbá ńlá ọ̀rọ̀ ni tí gbogbo àwọn ọ̀nà àwọn títí páńpẹ́ ẹkú tó ṣe òun lórí ọmọ ní Ṣèyí Mákindé fi dá àgàgàlù Ìṣẹ́yìn especially Ìṣẹ́yìn ẹ lọ wo ọ̀nà tó wá láti Ògbómọ̀ṣọ́ ọ̀nà Ìṣẹ́yìn s'Ògbómọ̀ṣọ́ ẹ lọ wo ọ̀nà tí Ṣèyí Mákindé ṣe páńpẹ́ ẹkú kọ́ nìyẹn ṣùgbọ́n gbà tí ọ̀nà ti jẹ bára àṣẹ ènìyàn ọ̀nà jẹ ní báwọn ará Ògbómọ̀ṣọ́ ni ọ̀nà jẹ àṣì ẹ̀mọ̀ ṣùgbọ́n gbà tí ìyà ti jẹ wọ́n tí wọ́n rò páwọn lè rí ọ̀dà sójú ìlú tó lùkọ Ìṣẹ́yìn gómìnà ló dájú ọ̀dà sí wa lókè Ògùn ṣe ọ̀gbogbo tó ń ṣe fún iṣẹ́ tó dáa ni ẹ dákun sógúndogójì lòṣèlú sógúndogójì Alhaji Oríyọmí Ṣẹ́yìn náà fẹ́ máa sógúndogójì ni ṣe fẹ́ sógúndogójì tó tẹ́ bá ní ẹ fẹ́ sọ́dí àwa wà lẹ́yìn yín kódà á dìbò fún yín
èmi personally màá campaign fún yín àtìbàtẹ́sí ẹ̀ ti sọ lèmi ti sọ pé tó tá a bá bá yín sọ tẹ́ bá gbọ́ fine tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ ó di ti yín ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ fún yín ṣùgbọ́n ẹ ronú ẹ sọ pé ẹ ṣe tán bá fà yín ẹ mọ́ fà tán bá pè yín ẹ má dá wọn lóhùn ẹ níkẹ́nìkan bá yín wá ọ̀bẹ fi gé etí yín kẹ́ ẹ dàṣàkẹ́ ẹ má gbọ́rọ̀ ẹnìkankan ẹ jọ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni o mi ò tàbùkù yín o ṣùgbọ́n ẹni tá a bá fẹ́ràn ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ dójú kú ni ló jẹ́ máa sọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yé yín o ó yá àwọn olóṣèlú o ẹ wò ó mi ò ní sọ tán ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá sálábàpàdé fídíò yìí ẹ bá mi pé kó kárí ilé kó kárí oko ìkànnì Kásùn Media TV òun náà lẹ ti ní àǹfààní àti máa gbọ́ mi kétékété lágbára Ọlọ́run gbogbo bí ó bá ṣe ń lọ àní jẹ́ kí ti yín kó di sí láwọn ètò láwọn ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan yàtọ̀ sọ́rọ̀ káwa náà ṣáà wá nǹkan sọ lágbára Ọlọ́run àní jẹ́ kí ti yín di sí ẹ bá mi like kẹ bá mi share lágbára Ọlọ́run á dúró ti gbogbo wa nǹkan ò ní ṣe wá ẹ wo Àdìgún Ọ̀yọ́ mò ń lọ lónìí ná mo tún padà bọ̀ tó bá dìgbà míì ẹ ṣeun.